Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó bá yà kún ọlọ́run ọba. Ní ìlànà Yorùbá péyàn jẹ́ Yorùbá èèyàn tiẹ̀ gbọ́dọ̀ máa ní nǹkan kan lé bí àrẹ̀mọ. Nílànà Yorùbá máa ní àrẹ̀mọ nílé. Kí là ń pè ní àrẹ̀mọ? Bóyá ọlọ́mọjẹ̀kárí bóyá ejò tàbí àkekèé tàbí àwọn nǹkan míì tí ẹ ṣe èèyàn ládùúgbò àwọn ní ẹ gbé lọ bá lágbájá ẹ gbé lọ bá lámọyín ẹ gbé lọ bẹ́ẹ̀ níbẹ̀ kán wá dé kéèyàn máa fi ọwọ́ ra orí ìyẹn ni ò dáa. Àrẹ̀mọ bóyá ń rún yàn tàbí nǹkan kan tàbí ó ti ń ṣèyàn kéèyàn máa gbìyànjú kéèyàn tiẹ̀ ní nǹkan bí àrẹ̀mọ. Èmi kàn fẹ́ mú tọ́pìkì eléyìí wá ní kì í ṣe nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lórí náà gbà. So kí ni wọ́n mú wá fún wa ní òun náà ni sàrà tí ẹ̀dá lè máa ṣe ìyẹn ní bóyá lóṣù ni o bóyá lọ́jọ́ ni. Bí mo ṣe wà yìí mo máa ní pálí ṣúgà St. Louis nílé mo máa ní nílé. Ṣẹ́rí sàrà eléyìí yàtọ̀ sí pé bóyá èèyàn ní àìsàn yàtọ̀ sí bóyá èèyàn ní àrùn kan àmọ́ nǹkan tí sàrà ẹ̀ dálé lórí òun náà ni pé sàrà kí Ọlọ́run kó mọ gbàdúrà wa gbogbo nǹkan tá a bá dáwọ́lé kó máa yọrí sí rere. Mo ti ṣe léyìí mi ò rere bẹ́ẹ̀ mo ṣe Ọlọ́run mọ ìyàwó rò ẹni jẹ́ ká gbìyànjú sàrà tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí calculator mọ numerology òní tá a bá lè ṣe calculate fúnra wa ẹ máa get nǹkan tí mo ṣàlàyé. Ní ọjọ́ èní tèmi ṣe fídíò yìí lọ́wọ́ òní ọjọ́ Sunday tí ó jẹ́ 20/2/2022 lẹ́ni wá jẹ́ Sunday. Ṣẹ́rí kínní yìí ó deep díẹ̀ àmọ́ tí Ọlọ́run bá jẹ́ kí a get nǹkan tí mo sọ tá a bá get ẹ máa mọ̀ bẹ́ẹ̀ ṣe máa calculate iye nǹkan tẹ́ bá get òun ni sàrà tẹ́ máa ṣe lọ́jọ́ náà ó ní sàrà àti ẹ̀ máa ṣe lọ́jọ́ náà bẹ́ẹ̀ èmi wá preview kí èèyàn kó ṣe ní ẹ̀ẹ̀kan lóṣù yẹn dáa ẹ̀ẹ̀kan lóṣù yẹn ò dáa tó bá jẹ́ pé ojoojúmọ́ ni a fẹ́ máa ṣe a lè máa ṣe náà bẹ́ẹ̀ àwọn pọ́ìntì kan wà tó pé tá a bá ti mọ̀ lọ́rọ̀ láìfù wa ó ní a máa fi máa ṣe sàrà náà. Olúkálùkù ní sàrà tiẹ̀ o ẹ má jẹ́ kí n parọ́ fún yín o torí pé nìkan ó lo ṣúgà St. Louis ó dá lẹ́lẹ́ ó fi sàrà àbí ẹgbẹ́ àwọn náà dá tiẹ̀ lẹ́lẹ́ àkádé ó fi gbà yá ló ń jẹ òyìn pé kíní ó jinú ó deep gan ọ̀nà tí olúkálùkù bá gbé gbà ó ní ó máa mọ̀ ìmọ̀ yìí ó pọ̀ lọ kódà èmi gan tí mo wájú yín mi ò mọ̀ tán bẹ́ẹ̀ ni àmọ́ báwo la ṣe máa ń fi ọjọ́ ìbí wa tàbí ọjọ́ kọ̀ọ̀kan tá a máa fi ń ṣe sàrà yẹn ní ọjọ́ kọ̀ọ̀kan tó fi ń jẹ́ pé sàrà tá a bá ṣe lé ní Monday sí
ó lè yàtọ̀ sí ìta máa ṣe ní Tuesday. Kí wọ́n á ní nǹkan Sara tá a máa ń lò? Sugar St. Louis òun nìkan ni. Ṣé wá rí Sara yìí? Òun náà ni pé bí àpẹẹrẹ tí o bá jẹ́ bóyá bíi kí ni month tá a wà yìí ná? February àbí? Ká ní o jẹ́ February 17, 2022. February 17, 2022 òun ló jẹ́. Mo ṣàlàyé bá ṣe máa calculate kí ni bẹ́ẹ̀. Mo rí pé Monday ọ̀la ń sìn Kadara tó ń bá Monday ọ̀la rìn ní 11. A wá ro 11 yẹn mọ́ 7 tiwa. Kí ló máa fún wa? Aláṣeyọrí ni wọ́n o. Aláṣeyọrí ni wọ́n. Ṣé wá rí náà yìí ẹni tó fẹ́ ṣe Sara ẹ̀ ní ọjọ́ Monday ó gbọ́dọ̀ ṣe Sara yẹn o. Kó wá sí Sugar St. Louis 9 kó wá sí àgbà. So single number wa is 1. Irú ẹni bẹ́ẹ̀ a wá Sugar St. Louis ẹ̀yọ̀ kan. Báwa tí à ń sọ̀rọ̀ yìí náà láti ṣe Èdùmàrè ọ̀rọ̀ mi wà ní jù báyìí lọ́lẹ́kan sí. Ó dàbọ̀.